ìròyìn ayọ̀ lèyí o, ayọ̀ abara bíntín nílé gbajúmọ̀ òṣèré bàbá Ìjẹ̀ṣà fún bó ṣe tẹ́wọ́ gba ẹ̀bùn ọmọkùnrin tí ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí. Gbajúgbajà lójú òpó ayélujára Martins Vincent Ose ti léwájú àwọn olùfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ké pé kí àwọn ajínigbé fi ilẹ̀ wa sílẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ tí àwọn ajínigbé jí gbé pé ọjọ́ 22 nínú igbó lónìí. Látàrí ìkórira àwọn àjèjì, àwọn olorin wa ń pàdánù iṣẹ́, bẹ́ẹ̀ ni okòwò ilẹ̀ wa ti ń dorí kodò. Minisita kan nílẹ̀ South Africa ló ké gbàjarè sáyé bẹ́ẹ̀. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti korojú sí dídá àwọn ọ̀daràn Boko Haram sílẹ̀ látàrí pé wọ́n ní àwọn ti ronúpìwàdà lẹ́yìn pípa ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà aláìṣẹ̀lẹ̀kùn. Ọ̀rọ̀ bẹ́yìn yọ o pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe ní kí Inec ó yọ orúkọ ẹgbẹ́ òṣèlú ADC àti Accord l'Adeleke àti Oriyomi bá ń fapá jánu pé kò sí ń tójọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Anambra ti fi gbòòrò òfin gbé olùdásílẹ̀ ilé ìjọsìn kan tó ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn láti gba àwọn ìyàwó ọmọ ìjọ rẹ̀ tó 75 tó sì máa ń gbà wọ́n ní ìmọ̀ràn láti pààrọ̀ ọkọ àti aya. Ó mà ṣe o, èèyàn 4 gbẹ́mìí mì, èèyàn 2 míì farapa lákòókò yìí kọlù ìdojú ìbọn kọ ara ẹni tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Gómìnà Ademola Adeleke korojú sí ìdájọ́ ilé-ẹjọ́ tó ní kí Inec yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò nínú ìwé ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé wọn ò ní àwọn ohun àmúyẹ tó tó lábẹ́ òfin. Dídúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé agbébọn lè mú ẹ̀wọ̀n 20 ọdún wá o. Fálànà kìlọ̀ fún ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀. Àwọn ọmọ ìjọ kérúbù àti Serafu jáde ìfẹ̀hónúhàn ní ìlú Port Harcourt látàrí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè yìí. Wọ́n pè fún ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìròyìn ayọ̀ lèyí o, ayọ̀ abara bíntín nílé gbajúmọ̀ òṣèré bàbá Ìjẹ̀ṣà fún bó ṣe tẹ́wọ́ gba ẹ̀bùn ọmọkùnrin tí ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí. Ariwo ẹ báríkà ẹ kú ewu ọmọ làwọn èèyàn olólùfẹ́ gbajúmọ̀ òṣèrékùnrin adẹ́rìn-pòṣónú ni Ọlánrewájú Omiyinka tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ń pa fún bí wọ́n ṣe ń kí báríkà kú ewu ọmọkùnrin tí Ọlọ́run fi ta ẹbí rẹ̀ lọ́rẹ. Gbajúmọ̀ òṣèré ọ̀hún ló fi léde nípa àtẹ̀jíṣẹ́ kan tó fi sórí ìkànnì ayélujára ojú òpó Instagram rẹ̀ ní ọjọ́ Ajé Monday níbi tí ó ti pín àwọn àwòrán ìyàwó rẹ̀ àti tirẹ̀ nígbà ìdúróde ọmọ. Bàbá Ìjẹ̀ṣà lóun fi ọkàn ọpẹ́ ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run, ṣé omi ò dànù bẹ́ẹ̀ ni agbèfọ́. Ó lóun gbóhùn ìyá òun sì gbọ́ tọmọ bákan náà. Ó sọ pé òun àtaya òun gba ẹ̀bùn ọmọkùnrin làǹtìlanti. Ó ní orúkọ ọmọ náà ni yóò máa jẹ́ Kinkaga Omiyinka. Bàbá Ìjẹ̀ṣà sọ pé ní àwọn ọ̀nà ìkọ̀kọ̀ àti àwọn ọ̀nà tí kò hàn sí gbangba ni Ọlọ́run kọ ìtàn kan tí òun nìkan ṣoṣo lè sọ nípa rẹ̀. Ó ṣe àtẹnumọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìbùkún ọmọkùnrin alálàáfíà tí ó fún ẹbí òun. Ó ní Ọlọ́run fún òun ju ohun tí òun gbàdúrà fún lọ. Gẹ́gẹ́ bí ó ti kọ sójú òpó Instagram rẹ̀ ọ̀hún, ó ní aya òun tó lẹ́wà jùlọ, akíkanjú, jàgàbá àwọn obìnrin, Àbíkẹ́ àdé mi ọ̀wọ́n, ẹni tí ó di ìyá ọmọ mi, Kinkaga Omiyinka. Bí bàbá Ìjẹ̀ṣà ṣe fi ọ̀rọ̀ náà léde ní àwọn èèyàn, àwọn olólùfẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí kí ṣe ní ẹ kú ewu ọmọ. Tí ẹ ò bá gbàgbé, gbajúmọ̀ òṣèré náà tó tún jẹ́ adẹ́rìn-pòṣónú bàbá Ìjẹ̀ṣà ni wọ́n tú sílẹ̀ kúrò ní ẹ̀wọ̀n ní oṣù kọkànlá ọdún 2025 lẹ́yìn tí ó parí àkókò tí ilé-ẹjọ́ fún un pé kó lò lẹ́wọ̀n látàrí ìdálẹ́bi rẹ̀ nínú ọ̀ràn ìfipábá ọmọ kékeré lòpọ̀ tí wọ́n fi kàn án. Gbajúgbajà lójú òpó ayélujára Martins Vincent Ose tí léwájú àwọn olùfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ké pé kí àwọn ajínigbé fi ilẹ̀ wa sílẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ tí àwọn ajínigbé jí gbé pé ọjọ́ 21 nínú igbó lónìí. Gbajúgbajà lójú òpó ayélujára Martins Vincent Ose tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Very Dark Man ti darí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìfẹ̀hónúhàn kan tó ń béèrè kí àwọn ajínigbé àti àwọn apànìyàn fi ìpínlẹ̀ náà sílẹ̀. Very Dark Man pẹ̀lú ọ̀pọ̀ àwọn alátakò mìíràn ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026 ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu láti gbé ìgbésẹ̀ kíákíá lẹ́yìn tí àwọn ajínigbé jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire
ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lónìí ló pé ọjọ́ 31 31 days látìgbà tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà lọ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Àwọn olùfẹ̀hónúhàn náà tí wọ́n tú jáde lọ́pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́ tí wọ́n ń kígbe pé àwọn ajínigbé gbọ́dọ̀ fi ilẹ̀ wa sílẹ̀ àti ẹ fi ilẹ̀ wa sílẹ̀ bí wọ́n ṣe ń rìn káàkiri ìpínlẹ̀ náà. Nígbà tó ń bá àwọn alátakò sọ̀rọ̀ ní Ìwó Road roundabout, Very Dark Man sọ pé bí ẹnikẹ́ni bá wá láti da ìfẹ̀hónúhàn náà rú, ó ní mo fi Ọlọ́run búra, a ó fìyà jẹ ọ́. Màá gbà ọ́ nímọ̀ràn láti máa lọ sílé torí a ó fìyà jẹ ọ́ o. Ó ní àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ó tún sọ pé bí àwọn ènìyàn kò bá jáde láti sọ̀rọ̀ lónìí, irú ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ iléèwé àti olùkọ́ náà lè ṣẹlẹ̀ sí àwọn míì lọ́jọ́ iwájú. Mo fi èyí dá yín lójú, kódà tá ò bá múra wọn ò gba orílẹ̀-èdè yìí lọ́wọ́ wa. Lẹ́yìn náà, àwọn olùfẹ̀hónúhàn náà rìn lọ sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Agodi ní ìlú Ìbàdàn, níbi tí wọ́n ti tẹ̀síwájú nínú ìbéèrè pé kí wọ́n gba àwọn ọmọ tí wọ́n jí gbé náà sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ láàrin ìbànújẹ́ tó ń pọ̀ sí nípa àìlera ààbò ní Nàìjíríà àti ìpè tó ń lágbára sí ìjọba láti dóòlà àwọn ènìyàn tí àwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ìbẹ̀rẹ̀ oṣù kẹfà, a gbọ́ pé agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn ṣàfihàn pé àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà gbé ń béèrè ohun ìjà, owó àti àwọn àǹfààní tó ní í ṣe pẹ̀lú òfin ọjọ́ iwájú gẹ́gẹ́ bí àdéhùn fún ìtúsílẹ̀ wọn. Nígbà tó ń sọ̀rọ̀, ó béèrè bóyá kí ìjọba dúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé àti àwọn apániláyà náà láti gba àwọn ènìyàn. Ògúndòyìn béèrè bóyá ó yẹ kí á tẹ̀lé irú àwọn ìbéèrè bẹ́ẹ̀. Ní àkókò kan ṣáájú èyí, ẹgbẹ́ Take It Back kóró ojú sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé pẹ̀lú àìkójú òṣùwọ̀n láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé láti Yawọta àti Ahoro Ẹ̀sìn Ẹ̀lẹ̀ ní Oríire láti ó lé ní ọjọ́ 31 tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, àìlè dóòlà àwọn ọmọ náà fi hàn pé ìjọba kùnà nínú ojúṣe pàtàkì rẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ẹgbẹ́ TIB sọ pé bí àwọn ọmọ kékeré aláìṣẹ̀ wọ̀nyí àti àwọn olùkọ́ wọn ṣe wà lọ́wọ́ àwọn ajínigbé jẹ́ ohun tó kù díẹ̀ káàtó. Gbogbo ọjọ́ tí wọ́n bá sì fi wà níbẹ̀ jẹ́ àmì ìkùnà fún ìjọba láti pèsè ààbò fún àwọn aráàlú. Ẹgbẹ́ náà tún tọ́ka sí ọ̀rọ̀ tí wọ́n ní gómìnà Mákindé sọ tẹ́lẹ̀ pé àwọn ti mọ ibi tí àwọn ọmọ tí wọ́n jí gbé náà wà, tí ó sì ṣàlàyé pé wọ́n wà ní agbègbè Igbó Ọba, Old Ọ̀yọ́ National Park. Látàrí ìkórira àwọn àjèjì, àwọn olórin wa ń pàdánù iṣẹ́, bẹ́ẹ̀ ni okòwò ilẹ̀ wa ti ń dorí kodò. Minisita kan nílẹ̀ South Africa ló ké gbàjarè sáyé bẹ́ẹ̀. Ìjọba ilẹ̀ South Africa ti bẹ̀rẹ̀ sí ní ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí àwọn ipa tí ẹ̀sùn ìkórira àwọn àjèjì xenophobia láti ọjọ́ díẹ̀ lára àwọn ènìyàn, èyí tí ó ti ń fa àdínkù owó tó ń wọlé fún àwọn iléeṣẹ́ àwọn ará ilẹ̀ náà tó wà ní òkè òkun. Ìjọba náà nípasẹ̀ Mínísítà fún Ìdájọ́ àti Ìdàgbàsókè Òfin Orílẹ̀-èdè Mamoloko Kubayi ṣàlàyé pé ìgbésẹ̀ lílé àwọn àjòjì jáde ní orílẹ̀-èdè náà láìpẹ́ yìí jẹ́ ìgbésẹ̀ tí a gbé lòdì sí àwọn ìwà ìgbélù ní Áfíríkà tí kò ní ìwé àṣẹ tó bófin mu, tí kìí ṣe nítorí ìkórìíra àwọn àjèjì. Ó sọ èyí lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú SABC ní ọjọ́ Àìkú, níbi tó ti tẹnumọ́ pé orílẹ̀-èdè náà ń dojúkọ ìfèsìpadà láti ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè míì àti pé àwọn olórin ọmọ orílẹ̀-èdè náà ní àwọn èèyàn ti ń fagilé àwọn eré wọn káàkiri ilẹ̀ Áfíríkà. Ó ní a kò lè parọ́ ìfèsìpadà náà àti pé nítorí èyí ni ìjọba pẹ̀lú DECO ṣe ń bá àwọn ilé-iṣẹ́ tó wà ní òkè òkun àti àwọn ilé-iṣẹ́ South Africa tó wà níta orílẹ̀-èdè wa sọ̀rọ̀. Mínísítà Ademola ti ṣèpàdé pọ̀ pẹ̀lú wọn, a sì ti ń pèsè àwọn iṣẹ́ ìrànlọ́wọ́ àti aṣojú ìjọba fún àwọn ilé-iṣẹ́ náà ní Áfíríkà àti níta Áfíríkà. Kubayi tún fi kún pé ọ̀pọ̀ àwọn olórin ọmọ ilẹ̀ South Africa máa ń ṣe eré ní Áfíríkà, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ti ń fagilé àwọn iṣẹ́ wọn. Ó sọ pé olórin kan pè mí pé gbogbo àwọn iṣẹ́ òun ní Áfíríkà ni wọ́n ti wọ́gi lé. Èyí túmọ̀ sí ìpàdánù owó tó yẹ kó wọlé fún ọmọ orílẹ̀-èdè South Africa náà. Ìdí nìyí tí a fi gbọ́dọ̀ mójútó ìṣòro wíwọ orílẹ̀-èdè láì bófin mu. Àwọn tó wà láàrin ààlà ilẹ̀ yìí ní òfin gbà, ẹ jọ̀wọ́ ẹ dáàbò bò wọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń dáàbò bo àwọn ará South Africa. Ẹ ó rántí pé ní ọjọ́ 11 oṣù kẹfà
olórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù South Africa Rowan Williams ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí ohun tó pè ní àìní àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè Áfíríkà ẹlẹgbẹ́ wọn lẹ́yìn tí Bafana lulẹ̀ pẹ̀lú àmì ayò 2-0 lọ́wọ́ Mexico, ẹni tó jẹ́ olùgbàlejò nínú eré ìsíde ife ẹ̀yẹ àgbáyé FIFA 2026. Àbájáde yìí fa iṣẹ́ púpọ̀ sílẹ̀ fún South Africa nínú ìpín A bí wọ́n ṣe ń lépa ààyè láti dé ìpele tó wà níwájú. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn eré náà, Williams sọ pé ó yà mí lẹ́nu bí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ní Áfíríkà ṣe dàbí ẹni pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Mexico dípò aṣojú ilẹ̀ Áfíríkà lórí pẹpẹ ìdíje àgbáyé. Ó sì pè fún ìṣọ̀kan tó pọ̀ sí láàrin àwọn ọmọ Áfíríkà lákòókò àwọn ìdíje ńlá báyìí. Ó ní àwọn ọmọ Áfíríkà tí máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn orílẹ̀-èdè Áfíríkà míì ní gbogbo ìdíje ife àgbáyé, ṣùgbọ́n mi ò lóye ìdí tí ọ̀rọ̀ wa fi yàtọ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ Áfíríkà ṣe àtìlẹ́yìn fún Mexico, kì í ṣe fún àwa ará South Africa. A fẹ́ lè máa sunkún, ó sì jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ gan. Láìpẹ́ yìí, ìgbòkègbodò ìkórira àjèjì ní South Africa ti mú kí Nàìjíríà, Ghana, Malawi àti àwọn orílẹ̀-èdè Áfíríkà míì kó àwọn ọmọ orílẹ̀-èdè wọn padà láti orílẹ̀-èdè náà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti koro ojú sí dídá àwọn ọ̀daràn Boko Haram sílẹ̀ látàrí pé wọ́n ní àwọn ti ronúpìwàdà lẹ́yìn pípa ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà aláìṣẹ̀lẹ̀kùn. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ti kìlọ̀ pé kí wọ́n má ṣe dá àwọn jàǹdùkú agbébọn sílẹ̀ mọ́, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tẹ́lẹ̀ tí wọ́n ní wọ́n ronúpìwàdà láti darapọ̀ mọ́ àwùjọ. Láìpẹ́ yìí, ọ̀pọ̀ àwọn jàǹdùkú ajínigbé àti àwọn ènìyàn tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú iṣẹ́ apànìyàn tí wọ́n sọ pé wọ́n ti ronúpìwàdà ni wọ́n ti dá padà sí àwùjọ ní ìpínlẹ̀ Borno àti agbègbè àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí láìsí ìdájọ́ tàbí ìjẹ́wọ́ tó péye fún ohun tí wọ́n ṣe. Ẹgbẹ́ aládàáni kan, Prayer and Support for the Nigerian Armed Forces and Other Security Agencies, PASNAFOSA, sọ èyí ní ọjọ́ Ajé. Wọ́n sì tún ṣàfihàn ìbànújẹ́ wọn lórí ikú ọ̀gágun fẹ̀yìntì Major General Rabe Abubakar, ẹni tó jẹ́ olùdarí alágbèékalẹ̀ ìròyìn ológun tẹ́lẹ̀ tí wọ́n ní ó kú sí ọwọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Katsina. Nínú àtẹ̀jáde kan tí olùṣàgbàtẹ̀rù ẹgbẹ́ náà, Ambassador Mary Àbáyọ̀mí Fátilé fọwọ́ sí, ẹgbẹ́ náà ṣàpèjúwe ikú ọ̀gágun náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́. Wọ́n sì sọ pé kí á gbé ìgbésẹ̀ tuntun láti dojúkọ ìṣòro ìjínigbé, ìwà ipá àti ìpànìyàn káàkiri Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, wọ́n jí ọ̀gágun Major General Abubakar àti aya rẹ̀ gbé lákòókò tí wọ́n rin ìrìn àjò lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Matazu ní ìpínlẹ̀ Katsina. Wọ́n tún sọ pé ọ̀gágun fẹ̀yìntì náà kú nígbà tó wà ní àhámọ́ àwọn ajínigbé lẹ́yìn tí ìṣòro ìlera kan dé bá. Ní ìfèsì sí ìṣẹ̀lẹ̀ náà, ẹgbẹ́ náà koro ojú sí ìrora tó yí ikú ọ̀gágun olókìkí náà ká, ẹni tí ó fi púpọ̀ nínú ayé rẹ̀ ṣiṣẹ́ dáàbò bo orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde náà sọ pé PASNAFOSA gbọ́ ìròyìn ikú Major General Rabe Abubakar, retired, olùdarí alágbèékalẹ̀ ìròyìn ológun tẹ́lẹ̀, pẹ̀lú ìbànújẹ́ nígbà tó wà ní ọwọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Katsina. Ẹgbẹ́ náà sọ pé ìṣẹ̀lẹ̀ yìí gbọ́dọ̀ jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn alákòóso ní gbogbo ìpele láti gbìyànjú láti fòpin sí ewu tó ń bọ̀ láti ọwọ́ àwọn jàǹdùkú àgbébọn, àwọn ajínigbé àti àwọn ìwà ipá míì. Wọ́n tún rọ ìjọba Nàìjíríà àti àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n rí dájú pé àwọn tó ní ọwọ́ nínú jíjí ọ̀gágun náà gbé àti ikú rẹ̀ gbọ́dọ̀ fojú winá òfin. Kọjá àìsí ètò ààbò, ẹgbẹ́ náà tún lo àǹfààní yìí láti tún fìdí ìdúró wọn múlẹ̀ lòdì sí yíyọ̀ǹda àwọn jàǹdùkú tó ronúpìwàdà, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n tún ń darapọ̀ mọ́ àwùjọ. Àtẹ̀jáde náà sọ pé a tún ń fi ìdí ipò wa múlẹ̀ lòdì sí títú àwọn jàǹdùkú ajínigbé tó ronúpìwàdà sílẹ̀ láìsí ìdájọ́ tàbí ìjẹ́wọ́ tó péye. Wọ́n fi kún pé a ní ìbànújẹ́ pàápàá nípa àwọn ìgbésẹ̀ tuntun láti tú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tẹ́lẹ̀ sílẹ̀ láti darapọ̀ mọ́ àwùjọ láìka ìrora àti ìpàdánù ẹ̀mí tí wọ́n ti ṣe sí àwùjọ. Ẹgbẹ́ náà sọ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ètò àtúnṣe ìwà lè jẹ́ ohun tó yẹ ní àwọn àkókò kan pẹ̀lú ìdájọ́ òdodo, pẹ̀lú pípèsè ìjìyà fún ohun tí ẹnìkọ̀ọ̀kan ṣe, kí wọ́n sì mú ààbò àwọn ọmọ Nàìjíríà aláìṣẹ̀ ní ọ̀kúnkúndùn. Ọ̀rọ̀ bẹ́yìn yọ ò pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe ní
kí Inec ó yọ orúkọ ẹgbẹ́ òṣèlú ADC àti Accord l'Adeleke àti Oriyomi bá ń fapá jánu pé kò sí ní tó jọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC àti Accord ti bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá tó ní kí àjọ elétò ìdìbò INEC fa orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú náà yọ nínú àkọsílẹ̀ rẹ̀ nítorí wọn kò bá òfin mu. Lára àwọn tó bu ẹnu àtẹ́ lu ìdájọ́ náà ni Gómìnà Ademola Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó júwe ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bí àṣìlò ẹ̀ka ètò ìdájọ́ ní Nàìjíríà. Ó ní kò sí ohun tí yóò yẹ kíkópa ẹgbẹ́ òṣèlú Accord nínú ètò ìdìbò gómìnà tí yóò wáyé nínú oṣù kẹjọ ọdún yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí àwọn alákòóso ẹgbẹ́ Accord ń sọ̀rọ̀, wọ́n ní ìdájọ́ náà kò bá òfin mu látàrí pé ó tako ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ti wáyé ṣáájú. Accord ní ìdájọ́ ọ̀hún wáyé bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ kan ti wáyé ṣáájú èyí tó tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga tuntun yìí. Ẹgbẹ́ òṣèlú náà fi kún pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pe ìdájọ́ náà níjà nílé ẹjọ́ láìpẹ́. Accord ní ìdájọ́ ọ̀hún kò fò òun láyà nítorí òun jáwé olúborí nínú ètò ìdìbò sípò kánsẹ́lọ̀ tó wáyé ní Jigawa lẹ́nu lọ́lọ́ yìí. Lẹ́yìn náà ni wọ́n ní kí àwọn ọmọ ẹgbẹ́ náà àtàwọn alátìlẹyìn àwọn má fòyà nítorí wọn yóò kópa nínú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Èkìtì àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ láìpẹ́ yìí. Àwọn ẹgbẹ́ òṣèlú bíi African Democratic Congress ADC, Accord Party AP, Action Alliance AA, Action People's Party APP, Zenith Labour Party ZLP nílé ẹjọ́ fòfin dè nínú ìdájọ́ náà. Ìbéèrè ọ̀pọ̀ ènìyàn ni pé òfin wo gan ni ilé ẹjọ́ sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tẹ̀ lójúmọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí adájọ́ tó gbọ́ ẹjọ́ ọ̀hún Peter Lifu sọ, àwọn ẹgbẹ́ òṣèlú náà kọlu abala 225A ti òfin ọdún 1999 èyí tí wọ́n ti ṣe àtúnṣe sí. Abala òfin náà fún INEC lágbára láti wọ́gi lé orúkọ ẹgbẹ́ òṣèlú nínú ìwé rẹ̀ tí wọ́n bá kùnà láti jáwé olúborí nínú ètò ìdìbò ní ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀, tí wọ́n bá kùnà láti kó ìdá 25% ìbò ní ìpínlẹ̀ kan lásìkò ìdìbò ààrẹ àtàwọn àmúyẹ míì. Gẹ́gẹ́ bí ohun tí àwọn tó pe ẹjọ́ ọ̀hún sọ, àwọn ẹgbẹ́ òṣèlú náà kùnà láti ní àwọn àmúyẹ náà nínú àwọn ètò ìdìbò tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí. Ilé ẹjọ́ ti wá pàṣẹ kí INEC yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú náà kúrò nínú ìwé rẹ̀. Ó tún pàṣẹ kí INEC má jẹ́ kí wọ́n kópa nínú ètò ìdìbò ọjọ́ iwájú bíi ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Ilé ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ló pàṣẹ fún àjọ elétò ìdìbò INEC pé kó yọ orúkọ ẹgbẹ́ òṣèlú náà kúrò nínú àwọn ẹgbẹ́ tí yóò kópa nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀. Adájọ́ Peter Lifu pàṣẹ náà nílé ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá lọ́jọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹfà yìí. Ṣáájú ní ìgbìmọ̀ àwọn aṣòfin tẹ́lẹ̀ rí ti béèrè pé kí ilé ẹjọ́ sọ bóyá àjọ elétò ìdìbò INEC lágbára lábẹ́ òfin láti yọ àwọn ẹgbẹ́ òṣèlú tó bá kùnà láti ṣe nǹkan tí abala 225A ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà sọ kúrò, èyí tó wà ní ìbámu pẹ̀lú àtúnṣe òfin ètò ìdìbò Nàìjíríà ti ọdún 2022. Ìgbìmọ̀ àwọn aṣòfin tẹ́lẹ̀ rí náà sọ fún ilé ẹjọ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún yìí ti kùnà láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. Lára àwọn nǹkan àmúyẹ táwọn aṣòfin náà sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún náà kùnà láti ní ìdá 25% ìbò nípínlẹ̀ kan lásìkò ètò ìdìbò ààrẹ tó kọjá. Àmúyẹ míì ni pé àwọn ẹgbẹ́ òṣèlú yìí gbọ́dọ̀ ní aṣojú kan tí aráàlú dìbò yàn yálà ní ìjọba ìbílẹ̀ tàbí ìpínlẹ̀ tàbí nílé aṣòfin àgbà l'Àbújá. Àwọn olùpẹ̀jọ́ náà sọ fún ilé ẹjọ́ wípé ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn mẹ́rin yòókù fìdí rẹmi nínú ìbò gbogbogbò ọdún 2023 àti nínú àtúndí ìbò tó wáyé débi wípé wọn kò ní aṣojú kankan tí aráàlú dìbò yàn. Àwọn aṣòfin tẹ́lẹ̀ rí náà sọ pé bí ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn mẹ́rin míì ṣe wà lára àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ díje nínú ètò ìdìbò tó ń bọ̀ lòdì sófin orílẹ̀-èdè Nàìjíríà àti òfin ètò ìdìbò. Lẹ́yìn náà ni wọ́n rọ ilé ẹjọ́ pé kí ó yọ orúkọ àwọn ẹgbẹ́ márùn-ún náà kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Bákan náà tún ni àwọn olùpẹ̀jọ́ tún rọ ilé ẹjọ́ láti fòfin de àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún náà wípé wọn ò gbọdọ̀ kópa nínú ìpolongo ìbò àti ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Wọ́n tún rọ ilé ẹjọ́ wípé kó pàṣẹ fún àjọ INEC pé kò gbọdọ̀ ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú àwọn ẹgbẹ́ náà mọ́. Ìdájọ́ yìí yóò ṣàkóbá fún igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Atiku Abubakar tó fẹ́ dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC nínú ètò ìdìbò ọdún 2027. Àwọn aṣojú ìjọba tó wà lóde ni kò fẹ́ kí ADC kópa
nínú ìbò 2027. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ ẹgbẹ́ Àtíkù Abubakar ti sọ pé ilé-ẹjọ́ fẹ́ lo ara rẹ̀ láti ṣàkóbá fún ìjọba àwa-arawa pẹ̀lú ìdájọ́ tí ilé-ẹjọ́ àpapọ̀ l'Àbújá gbé jáde. Ẹgbẹ́ náà sọ pé ìdájọ́ tí adájọ́ Peter Lifu gbé kalẹ̀ burú jáì, ó sì lè dá rògbòdìyàn sílẹ̀ lágbo òṣèlú. Ẹgbẹ́ ADC sọ nínú àtẹ̀jáde tó fi síta pé ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ náà tako ìwé òfin Nàìjíríà. Lórí ọ̀rọ̀ tí àwọn aṣòfin tẹ́lẹ̀rí náà sọ fún ilé-ẹjọ́ wípé ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn mẹ́rin míì pé wọn ò ní àmúyẹ láti wà lára àwọn ẹgbẹ́ tí yóò kópa nínú ètò ìdìbò tó ń bọ̀. ADC sọ pé àjọ INEC fúnra rẹ̀ ti fòǹtẹ̀lù ẹgbẹ́ ADC lóṣù karùn-ún tó kọjá. Ẹgbẹ́ ADC ní kì í ṣe àjọ kan ló máa sọ pé kí INEC yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò nínú àkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú. Wọ́n ní ọ̀rọ̀ òfin lọ̀rọ̀ náà, èyí tí INEC fúnra rẹ̀ gan kò sì rí ẹ̀sùn kankan kà sí ẹgbẹ́ náà lẹ́sẹ̀. ADC ní nǹkan tó yanilẹ́nu ni wípé adájọ́ Lifu mọ̀ wípé ẹjọ́ kan wà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tẹ́lẹ̀, èyí tí kò tíì ní ìyanjú kí ó tó gbé ìdájọ́ tiẹ̀ kalẹ̀. Ẹgbẹ́ òṣèlú Àtíkù ní ọ̀rọ̀ náà ti lọ́wọ́ òṣèlú nínú. Wọ́n ní àwọn agbódegbà ẹgbẹ́ APC ló wà nídìí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, olùdíje sípò gómìnà fẹ̀gbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́, Oriyomi Hamzat ti sọ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ọ̀rọ̀ ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá tó ní kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ òṣèlú náà kúrò nínú àkọsílẹ̀ INEC ti lè ní ìyanjú. Oriyomi ní ilé-ẹjọ́ kò lè dá nǹkan táwọn aráàlú ń fẹ́ dúró. Oriyomi sọ pé ẹjọ́ náà wà ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tẹ́lẹ̀ àti pé àwọn ń retí nǹkan ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Anambra ti fìgbóró òfin gbé olùdásílẹ̀ ilé ìjọsìn kan tó ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn láti gba àwọn ìyàwó ọmọ ìjọ rẹ̀ tó márùndínlọ́gọ́rin 75 tó sì máa ń gbà wọ́n nímọ̀ràn láti pààrọ̀ ọkọ àti aya oríṣiríṣi. Ìjọba ìpínlẹ̀ Anambra ti jẹ́rìí sí ìfigbóró òfin gbé adarí ẹ̀sìn kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ti gba ọ̀pọ̀ àwọn obìnrin tó ti ní ọkọ nínú ìjọ rẹ̀ tí ó sì ń fi ipá mú àwọn ọmọ ìjọ rẹ̀ láti kópa nínú àṣà pàṣípààrọ̀ ọkọ àti aya. Olùkọ́ni ẹ̀sìn náà ni wọ́n pè ní Harrison Charles, olùdásílẹ̀ ìjọ Day Spring Assembly ní Àwádà ní Onitsha, ní àwọn òṣìṣẹ́ ààbò ìpínlẹ̀ náà ti mú lẹ́yìn tí àwọn ẹ̀sùn kan tó farahàn nínú fídíò kan tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ìjọba sì sọ. Àwọn aláṣẹ sọ pé wọ́n ti fi olùkọ́ni ẹ̀sìn náà lé ọlọ́pàá lọ́wọ́ bí ìwádìí ṣe ń lọ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ìròyìn, dókítà Ejimofor Ọ̀para ṣe sọ, fífi ìgbóró òfin gbé olùkọ́ni ẹ̀sìn náà jẹ́ apá kan nínú ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ láti dojúkọ àwọn ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń darí àwọn ilé ìjọsìn èké. Ó ní àwọn òṣìṣẹ́ Agune Chamber ló mú pásítọ̀ Harrison Charles, olùdásílẹ̀ Day Spring Assembly ní Àwádà, Onitsha, lẹ́yìn tí fídíò kan tó ní ọ̀pọ̀ ẹ̀sùn nínú ń lọ káàkiri. Ó fi kún pé ọlọ́pàá ń ṣe ìwádìí rẹ̀ báyìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Anambra. Àwọn ẹni tí wọ́n sọ pé wọ́n faragbá nínú ọ̀rọ̀ náà, tí ọ̀pọ̀ nínú wọn jẹ́ ọmọ ìjọ rẹ̀, ti fi ẹ̀sùn kàn pé ó máa ń rọ àwọn obìnrin tó ti ní ọkọ láti fi ọkọ wọn sílẹ̀ kí wọ́n sì di aya rẹ̀. Àwọn kan sọ pé iye obìnrin tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà tó márùndínlọ́gọ́rin 75. Wọ́n tún fi ẹ̀sùn kàn pé ó máa ń mú wọn láti ṣe pàṣípààrọ̀ ọkọ àti aya láàrin àwọn ọmọ ìjọ rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ sọ pé ìwádìí sì ń lọ lórí ọ̀rọ̀ náà. Àwọn aláṣẹ tẹnumọ́ pé kò sí ilé ẹjọ́ kankan tí ó ti ṣe ìdájọ́ lórí àwọn ẹ̀sùn wọ̀nyí àti pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Ọ̀para tún sọ pé àwọn òṣìṣẹ́ ààbò rí ọmọ ọwọ́ 11 lákòókò ìfigbóró òfin gbé náà. Ó ní nígbà tí wọ́n mú, wọ́n rí ọmọ ọwọ́ 11 ní ilé rẹ̀. Ó sọ pé òun sì ni bàbá gbogbo àwọn ọmọ náà àti pé wọ́n jẹ́ ọmọ àwọn aya òun 11. Ó tún sọ pé olùkọ́ni ẹ̀sìn náà kò mọ iye àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ tàbí iye gbogbo ọmọ tó bí. Ìjọba ìpínlẹ̀ náà sọ pé àwọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti mọ gbogbo òtítọ́ tó yí àwọn ẹ̀sùn náà ká àti láti mọ̀ bóyá ó tàpá sí òfin. Àwọn aláṣẹ wá rọ àwọn aráàlú tí wọ́n ní ìmọ̀ tó lè ràn wọ́n lọ́wọ́ nípa ìwà olùkọ́ni ẹ̀sìn náà láti fi ṣọwọ́ sí wọn lórí ìwádìí tó ń lọ lọ́wọ́. Ìfigbóró òfin gbé náà wáyé ní àkókò tí ìjọba ìpínlẹ̀ Anambra gbé ìgbésẹ̀ lòdì sí àwọn ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń lo iṣẹ́ adarí ẹ̀sìn láti tan àwọn aráàlú jẹ, nígbà tí wọ́n ti gbé ọ̀pọ̀ àwọn olùkọ́ni ẹ̀sìn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ olórí ẹ̀sìn èké lọ sí ilé ẹjọ́ láìpẹ́ yìí.
ṣe o èèyàn 4 gbẹ́mìí mì èèyàn 2 míì farapa lákòókò ìkọlù ìdojú ìbọn kọ ara ẹni tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Àwọn èèyàn 4 ti pàdánù ẹ̀mí wọn tí àwọn 2 mìíràn sì farapa lẹ́yìn ìkọlù ìdojú ìbọn kọ ara ẹni tí àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe ní agbègbè post office ní Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde ní ọjọ́ Ajé. Wọ́n ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ìkọlù tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí yóò ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 9 alẹ́ ní ọjọ́ Àìkú ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá sì sọ, àwọn agbébọn tó 5 wọ ilé ọtí kékeré kan tí wọ́n fi ọparun kọ́ sí ẹ̀gbẹ́ ojú ọ̀nà ojú irin ní agbègbè post office. Wọ́n sì bẹ̀rẹ̀ sí yin ìbọn sí àwọn ènìyàn tó wà níbẹ̀ kí wọ́n tó sá lọ. Wọ́n sọ pé àwọn ọlọ́pàá dáhùn sí ìpè pàjáwìrì náà ní kíákíá. Wọ́n sì kó àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ọlọ́pàá fún ìtọ́jú pàjáwìrì. Síbẹ̀, àwọn òṣìṣẹ́ ìlera jẹ́rìí pé 4 nínú àwọn olùfarapa náà ti kú nígbà tí àwọn 2 yòókù sì wà láàyè pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé ìkọlù náà ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Adétóhùn Ìjìrì Adéyẹmí ṣàlàyé pé àwọn olùṣèwádìí ti mú àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 2 tí wọ́n gbà pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjà ìbọn náà. Àtẹ̀jáde náà sọ pé àwọn afurasí náà wà ní àhámọ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́. Wọ́n sì ti ń pèsè àwọn ọ̀rọ̀ tó ran àwọn olùṣèwádìí lọ́wọ́ láti mọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mìíràn àti ọ̀nà láti mú wọn. Ọlọ́pàá tún fi kún pé àwọn ti rán àwọn ẹgbẹ́ àmì ìkọ̀kọ̀ àti àwọn olùṣiṣẹ́ ìwádìí pẹ̀lú òye láti tọpinpin gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìkọlù náà. Wọ́n sì fi dá àwọn olùgbé ìlú lójú pé gbogbo ẹni tó lọ́wọ́ nínú ìkọlù náà ni yóò dojúkọ òfin. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Òjó Adékìmí ṣàtakò gidigidi sí ìpànìyàn náà. Ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwà ipá àti ẹ̀ṣẹ̀ tí kò bófin mu. Ó sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ka ìṣẹ̀lẹ̀ náà sí ewu ńlá sí àlàáfíà àti ààbò gbogbo ènìyàn. Ó sì ṣèlérí pé àwọn agbófinró kò ní sinmi títí gbogbo àwọn tó jẹ̀bi yóò fi dé àhámọ́ tí wọn yóò sì dojúkọ òfin. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá rí ìṣẹ̀lẹ̀ yìí bí ewu ńlá sí àlàáfíà àti ààbò aráàlú. A kò sì ní dáwọ́ dúró títí gbogbo àwọn tó ní ọwọ́ nínú rẹ̀ yóò fi kojú ìdájọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún fi ìtùnú wọn ránṣẹ́ sí àwọn ẹbí àwọn olóògbé. Wọ́n sì fẹ́ kí àwọn tó farapa gba ìwòsàn kíákíá. Wọ́n wá rọ àwọn olùgbé láti farabalẹ̀ àti láti pèsè ìmọ̀ tó dájú tó lè ran àwọn olùṣèwádìí lọ́wọ́ láti mọ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ àti láti mú àwọn afurasí tó sá lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wá fi dá gbogbo aráàlú lójú pé àwọn ti gbé àwọn ìgbésẹ̀ ààbò tó péye kalẹ̀ láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ ìwà ipá bẹ́ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà mọ́. Gómìnà Ademola Adeleke kọ̀rọ̀ ojú sí ìdájọ́ ilé-ẹjọ́ tó ní kí Inec yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò nínú ìwé ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé wọn ò ní àwọn ohun àmúyẹ tó tó lábẹ́ òfin. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademola Adeleke ti ṣàtakò sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó pa orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú 5 rẹ́. Ó ṣàlàyé pé ìdájọ́ náà jẹ́ ọ̀nà lílo ilé-ẹjọ́ lọ́nà tí kò tọ́ tí ó sì tako àṣẹ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Nínú àlàyé kan tí wọ́n fi léde ní ọjọ́ Ajé, Adeleke sọ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ pé kí gbogbo ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà dúró. Ó sì béèrè ìdí tí ilé-ẹjọ́ náà fi tẹ̀síwájú láti gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Gẹ́gẹ́ bí gómìnà náà ṣe sọ, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti gbé ìgbésẹ̀ pàtàkì lórí ọ̀rọ̀ náà kí ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó tún gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Nínú àlàyé náà, gómìnà náà sọ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ pé kí ilé-ẹjọ́ gíga àpapọ̀ dá gbogbo ìgbésẹ̀ dúró, pàápàá jùlọ nípa ìdájọ́ tí wọ́n dá. Ó fi kún pé ó yà mí lẹ́nu pé ilé-ẹjọ́ kékeré náà tún lọ síwájú láti gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti gbé ìgbésẹ̀ lé lórí tẹ́lẹ̀. Ọláwálé Rasheed, agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, tó fọwọ́ sí àlàyé náà. Gómìnà náà tún tọ́ka sí àwọn àkọsílẹ̀ tí wọ́n gbé kalẹ̀ níwájú adájọ́ Peter Lifu. Ó ṣàlàyé pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ṣàlàyé kedere pé gbígbé ìdájọ́ kalẹ̀ jẹ́ apá kan lára ìgbésẹ̀ ilé-ẹjọ́. Ó sọ pé ó wà nínú àkọsílẹ̀ tí wọ́n gbé kalẹ̀ níwájú adájọ́ Peter Lifu nínú àkọsílẹ̀ ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 tí wọ́n
ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí MAC2 ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ pé gbígbé ìdájọ́ jáde jẹ́ apá kan lára ìgbésẹ̀ ilé-ẹjọ́. Adeleke rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n farabalẹ̀. Ó ṣàlàyé pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ní ọjọ́ Ìṣẹ́gun. Ó fi ìgbọ́kànlé hàn pé ẹjọ́ náà yóò yọrí sí àṣeyọrí àti pé ẹgbẹ́ Accord yóò kópa nínú ìdìbò gómìnà tó ń bọ̀. Gómìnà náà sọ pé ìdájọ́ náà jẹ́ ìgbìmọ̀ láti dí àwọn ará Ọ̀ṣun lọ́wọ́ láti dìbò yan ẹni tó wù wọ́n, ṣùgbọ́n ó tẹnumọ́ pé irú ìsapá bẹ́ẹ̀ kò ní ṣàṣeyọrí. Ó ní gbogbo ìsapá láti dá àwọn ará Ọ̀ṣun dúró nínú lílo ìdìbò wọn yóò kùnà pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè. Òfin àti òdodo yóò ṣẹ́gun ní ìkẹyìn. Ó tún fi kún pé mò ń bẹ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n sì ní ìdánilójú pé ẹ̀tọ́ wa àti ẹgbẹ́ wa yóò jáwé olúborí. Accord yóò sì wà lórí ìwé ìdìbò ní ọjọ́ 15 oṣù kẹjọ. Kì í ṣe pé yóò wà lórí ìwé ìdìbò nìkan, a ó tún jáwé olúborí ìbò gómìnà tó ń bọ̀. Kí gbogbo wa fọkàn balẹ̀ kí a sì tẹ̀síwájú nínú kíkó àwọn ènìyàn wa jọ. Gómìnà náà tún tako àhesọ ọ̀rọ̀ kan pé ìdájọ́ náà yóò dá ìpolongo ẹgbẹ́ òṣèlú náà dúró. Ó sì ṣàlàyé pé ayẹyẹ ètò ìpolongo ìbò gómìnà wọn yóò lọ bí wọ́n ti ṣètò rẹ̀. Ó sọ pé mo fẹ́ tún fi dá ẹ̀yin ènìyàn wa lójú pé ayẹyẹ ìpolongo ìbò wa yóò wáyé gẹ́gẹ́ bí a ṣe ṣètò rẹ̀. Wọ́n fẹ́ ṣì wá lọ́kàn, ṣùgbọ́n a máa tẹ̀síwájú, a ó sì jáwé olúborí ìbò yìí. Ní ìtẹnumọ́ ìpinnu ẹgbẹ́ náà láti tako ìdájọ́ náà nípasẹ̀ òfin, Adeleke sọ pé àwọn agbẹjọ́rò wa sì ti ń gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ láti ṣàtúnṣe ohun tí kò tọ́. Ṣáájú èyí, ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní Àbújá ti pa orúkọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti àwọn ẹgbẹ́ mẹ́rin míì rẹ́ nítorí pé wọn kò ní àwọn àmúyẹ tó wà lábẹ́ àdéhùn àti àlàkalẹ̀ lábẹ́ òfin. Adájọ́ Pisa Lifu nínú ìdájọ́ tó dá ní ọjọ́ Ajé pàṣẹ fún Inec láti pa orúkọ àwọn ẹgbẹ́ náà rẹ́ lẹ́yìn tí wọn kò rí ìdá 25 nínú ọgọ́rùn-ún 25% ti àwọn ìbò nínú ìdìbò gbogbogbò tó kọjá gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Àwọn ẹgbẹ́ tí ìdájọ́ náà kàn ní ADC, Accord, Action Alliance AA, Action People's Party APP àti Zenith Labour Party ZLP. Dídúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé agbébọn lè mú ẹ̀wọ̀n 20 ọdún wá o. Fálànà kìlọ̀ fún ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀. Agbẹjọ́rò amòfin àgbà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti kìlọ̀ fún ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ pé kí wọ́n má ṣe bá àwọn ajínigbé agbébọn ṣe ìdúnàdúrà lábẹ́ bó ti wù kó rí. Gẹ́gẹ́ bí Fálànà ṣe sọ, ó ní ṣíṣe bẹ́ẹ̀ lòdì sí òfin. Ó sọ èyí nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjókòó àsọyépọ̀ pàtàkì kan ti Amnesty International tó wáyé lólú ìlú Nàìjíríà l'Àbújá ní ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí. Fálànà ní ó ti di mímọ̀ fún gbogbo ènìyàn pé àwọn òṣìṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ àti díẹ̀ lára àwọn ìjọba ìpínlẹ̀ tí ń pàdé pọ̀ bá àwọn ajínigbé agbébọn sọ̀rọ̀ dúnàdúrà pẹ̀lú wọn, èyí tí ó ní yọrí sí bí ẹgbẹẹgbẹ̀rún àwọn ọ̀daràn tí wọ́n ń pè ní olùronúpìwàdà tí wọ́n ti rí ìdáríjìn tí wọ́n sì tún fún wọn ní owó gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ṣé láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ ṣètò òmìnira fún ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀hún tí wọ́n ní wọ́n ti fìgbà kan rí jẹ́ ikọ̀ mùjẹ̀mùjẹ Boko Haram àti àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí míì. Fálànà sọ pé ẹgbẹ́ Boko Haram àti àwọn ẹgbẹ́ míì tí wọ́n ti kéde gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀daràn, ẹgbẹ́ agbésùnmọ̀mí lábẹ́ òfin ni ìjọba ń bá dúnàdúrà ṣe ìyọ̀ǹda fún pẹ̀lú gbólóhùn pé àwọn ti tún wọn dá, wọ́n ti di àtúnbí. Fálànà ní àwọn tí ó yẹ kí wọ́n kojú òfin àti ìdájọ́ ni ìjọba dá láre fi ojú àánú wò fún ní ìyọ̀ǹda. Ó tọ́ka sí abala 22 tí òfin náà sọ pé ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ ṣètò tàbí kópa nínú ìpàdé tàbí iṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí tàbí pèsè ìrànwọ́, ohun èlò, ìmọ̀ràn tàbí ààyè fún irú iṣẹ́ ibi bẹ́ẹ̀ tàbí tó ń lọ sí ìpàdé láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ tí wọ́n ti fi òfin dè ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ìdájọ́ rẹ̀ lè yọrí sí ẹ̀wọ̀n 20 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ bí ilé-ẹjọ́ bá dá a lẹ́bi. Àwọn ọmọ ìjọ kérúbù àti Serafu jáde ìfẹ̀hónú hàn ní ìlú Port Harcourt látàrí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè yìí. Wọ́n pè fún ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
Àwọn ọmọ ìjọ kérúbù àti Serafu jáde sí òpópónà ní ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers láti fi ẹ̀hónú hàn lórí àìlera ètò ààbò tó ń peléke sí i ní orílẹ̀-èdè yìí. Wọ́n sì ń béèrè pé kí wọ́n tú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ ní kíákíá. Nínú fídíò kan tí wọ́n pín lójú òpó X ní ọjọ́ Ajé, wọ́n rí àwọn ọmọ ìjọ náà bí wọ́n ṣe ń rìn lọ ní àlàáfíà tí wọ́n sì gbé àwọn àkọlé àfihàn tó tako ìjínigbé, ìwà ipá àwọn ọ̀daràn àti ìkọlù sí ilé ẹ̀kọ́. Díẹ̀ lára àwọn ọ̀rọ̀ tó wà lórí àwọn àkọlé náà ni: ẹ dá ìjínigbé dúró, ẹ fi òpin sí àìlera ààbò, a fẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìwà ipá dópin, ẹ tú àwọn akẹ́kọ̀ọ́ wa tó wà ní ìgbèkùn sílẹ̀, àti a fẹ́ kí ìkọlù sí ilé ẹ̀kọ́ dópin. Lákòókò ìrìn àjò ìfẹ̀hónú náà, àwọn olùfẹ̀hónúhàn ń ké sí ìjọba pé kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá láti dáàbò bo orílẹ̀-èdè kí wọ́n sì gba àwọn èèyàn tí wọ́n jí gbé. Ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn náà sọ pé a fẹ́ kí ìkọlù àwọn ìjínigbé sí ilé ẹ̀kọ́ wa dópin, ẹ mú àwọn ọmọ ilé ẹ̀kọ́ wa padà, a fẹ́ rí àwọn ọmọ wa padà. Àwọn olùfẹ̀hónúhàn náà tún béèrè fún ìṣàkóso rere àti ààbò tó dára sí i. Wọ́n sì ń ké pé a nílò ìṣàkóso rere ní Nàìjíríà. A kò fẹ́ ìwà ipá mọ́, a kò fẹ́ àìsí ààbò tó péye mọ́. Ní fífi ìbànújẹ́ wọn hàn lórí jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé, olùfẹ̀hónúhàn mìíràn sọ pé ẹ mú àwọn ọmọ wa padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọ wa kì í ṣe olóṣèlú, wọ́n ní ìran ọjọ́ ọ̀la. Bí a bá pa wọ́n tán, ta ni yóò jogún Nàìjíríà lọ́la? Àwọn olùfẹ̀hónúhàn náà tún pè fún òpin sí ìwà ipá àti ìwà ọ̀daràn káàkiri orílẹ̀-èdè. Wọ́n sì ń ké pé ẹ dá ìṣàkóso búburú dúró ní Nàìjíríà, ẹ dá pípa àwọn Kìrìsìtẹ́nì dúró, ẹ dá pípa àwọn ọmọ wa dúró, ẹ dá jíjí àwọn ọmọ wa gbé dúró, ẹ fi òpin sí àìsí ètò ààbò tó péye ní Nàìjíríà. Ìfẹ̀hónúhàn yìí wáyé látàrí ìbànújẹ́ lórí àìlera ètò ààbò àti ìkọlù tó ń ṣẹlẹ̀ léraléra sí àwọn ilé ẹ̀kọ́ ní àwọn agbègbè kan ní orílẹ̀-èdè yìí.